Àwọn ajínigbé ni wọ́n tún ti lọ rèé jí àwọn akẹ́kọ̀ọ́ gbé nípínlẹ̀ Niger. Òwe ọmọ ẹni kú ó sàn ju ọmọ ẹni nù lọ, òun náà ni kò fẹ́ẹ̀ jọra wọn mọ́ báyìí lórílẹ̀‐èdè wa Nàìjíríà látàrí bí wọ́n ti pé àwọn ajínigbé òun náà ni wọ́n lọ ya bo ilé ẹ̀kọ́ kan tí a mọ̀ sí St. Mary School eléyìí tí ń bẹ ní ìpínlẹ̀ Niger tí wọ́n sì kó àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ obìnrin lọ níbẹ̀. Àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí ẹnikẹ́ni ò lè sọ iye wọn ní pàtó lásìkò yìí wọ́n pé ní nǹkan bíi aago 2 òru ọjọ́ ẹtì Friday òun náà ni àwọn ajínigbé ọ̀hún lọ rèé ya bo ilé ẹ̀kọ́ náà tí wọ́n sì pé wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ kó níbẹ̀ nígbà tí ẹni tó jẹ́ akọ̀wé fún ìjọba ìpínlẹ̀ Niger Alhaji Abubakar Usman tí ó mọ báwọn oníròyìn sọ̀rọ̀ ó pé ìjọba ìpínlẹ̀ ọ̀hún ó náà ló ti pa láṣẹ láti pa ilẹ̀kùn àwọn ilé ẹ̀kọ́ kan dé ní ìpínlẹ̀ náà tí wọ́n sì pé kí wọ́n mọ̀ sí ṣùgbọ́n tí ilé ẹ̀kọ́ ilé tíṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ tí wọ́n kọtí ikún sí ọ̀rọ̀ ọ̀hún wọ́n pe ṣíṣí eléyìí tí wọ́n ṣí ilé ẹ̀kọ́ ó náà ló ṣokùnfà bí àwọn ajínigbé ọ̀hún ṣe rí iṣẹ́ láabi wọn ṣe nípínlẹ̀ Niger. Wọ́n ti wá sọ di mímọ̀ báyìí pé àwọn òṣìṣẹ́ elétò ààbò ó náà ni wọ́n ti wà ní ẹnu iṣẹ́ láti lè mọ ibi tí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún wà. Wọ́n pe iye àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí àwọn ajínigbé ọ̀hún jí gbé náà sì ni wọn ò tí ì lè fi ìdí rẹ̀ múlẹ̀ báyìí ṣùgbọ́n nínú àwọn ìròyìn kan eléyìí tí ó ń jà rìnrìn wọ́n pe àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún náà ni wọ́n lé ní 100 níye tí àwọn ajínigbé ọ̀hún tí wọ́n jí gbé lọ sí ibi tí ẹnikẹ́ni ò lè sọ lásìkò tá a wà yìí. Bẹ́ẹ̀ náà ni wọ́n sì tún ṣe lálàyé wípé kìkìdá obìnrin òun náà ni àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n jí gbé ọ̀hún. Bẹ́ẹ̀ wọ́n tún ní àwọn kan nínú àwọn tí wọ́n jẹ́ olùkọ́ àti àwọn òṣìṣẹ́ nínú ilé ẹ̀kọ́ náà òun náà ni wọ́n bẹ lára àwọn tí àwọn ajínigbé ọ̀hún tí wọ́n jí gbé lọ.